You're welcome to this YouTube channel. This is Akile TV. Wow, you click on this video. God bless you. Thanks very much. Kankan tọkàn kù tẹ́ ṣe fún mi ni pé ẹ bá ń tẹ subscribe button lágbọ́n bí ẹ gbádùn mi bí lẹ́yìn ìgbà ẹ wà tẹnu sí ọbẹ̀ láti máa gbádùn lọ́lọ́kan ọ̀jọ̀kan lónírúurú àwọn ètò wa bó ṣe tẹ̀léra wọn ní Akile TV. God bless you. I love you. Ayé gba pẹ̀lẹ́pùtù. Ìdòwú ọmọ ìyá kàǹsálẹ̀ ṣọ́ra fólè jíjà. Ọmọ ń fẹ́ wọ́pọ̀ kò dáa kéèyàn máa ń fẹ́ wọ́. Ẹ fílẹ̀ ìjọ́mọ̀ bá tiẹ̀ lọ. Ẹni a wí fún ọba jó gbọ́ lọ́rọ̀ àgbà. Ọ̀rọ̀ àgbà rèé o. Ẹni bá létí kò gbọ́ ohun gbogbo tí ẹ̀mí mi ṣóhun lọ́rọ̀ àgbà. Yípadà yípadà kó tó jù ọ̀gbọ́ àní ó yípadà kó tó jù Ìdòwú yípadà. Ọba sì yípadà. Ẹni bá létí kò gbọ́ ohun gbogbo tí ẹ̀mí mi ṣóhun lọ́rọ̀ àgbà. Ṣóhun lọ́rọ̀ àgbà. Ẹni bá létí kò gbọ́ ohun gbogbo tí ẹ̀mí mi ṣóhun lọ́rọ̀ àgbà. Èsè Olódùmarè, èsè ara fún mi odidẹrẹ àwọn olókè kẹfún, èsè kí ló ṣẹlẹ̀ ẹ láwọn mi. Ọmọ ìyá kàǹsálẹ̀ ṣọ́ra fólè jíjà. Ń fẹ́ wọ́pọ̀ kò dáa kéèyàn máa fẹ́ wọ́. Ìdòwú rèé ọmọ ìyá kàǹsálẹ̀ bàbá ọ̀rẹ́ mi dáadáa ni kí ló dé ọmọ yìí ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Kìlọ̀ fún ọ ìwọ ló gbọ́. ẹdẹkọ orí ibi tójú kòkòrò bá ọ dé ikú lè rí ẹsẹ̀ ó mọ̀ sí o ó ti jẹ́ pírí ìyá ẹ̀sìn sí ọ. Ọ̀rọ̀ àgbà bí ó ṣẹ lówùrọ̀ àṣẹ lálẹ́, ọ̀rọ̀ àgbà yìí máa lè ṣẹ lọ́la. Ẹni bá létí kò gbọ́ ohun gbogbo tí ẹ̀mí mi ṣóhun lọ́rọ̀ àgbà. Ọ̀rọ̀ àgbà rèé.